ó wá dé bí Amẹ́ríkà ló wà bí London mi mọ̀ tẹ́ bá ibi lady yẹn ṣe ń sọ̀rọ̀ ó ní kóhun tó lọ Naija ó lóhun ń rò bí pé wọ́n máa exaggerate ni ẹ̀gbọ́n mi ṣá ó ní òun dé Naija òun rí pé 90% of Nigerians wọn lè afford oúnjẹ 3 square meal má lọ wò dàbọ̀dọ̀ tún dé ló wà má share olórí burúkú Surutu ìwà ń sọ pé Tinubu ṣe dáadáa ìgbà Jonathan gan àwọn èèyàn yìí ń jẹun àwọn èèyàn yìí ń ṣe business wọn ẹ̀gbọ́n mi ṣá àní lady yẹn lọ ó ní òun ti lọ Naija ti pẹ́ ó lóun wá lọ sí mọ́mí òun ó ní ẹ̀yin tèmi Bukky Jesse ti jáde wá reply arábìnrin tí a mọ̀ sí Rẹ̀mí Surutu lẹ́yìn ìgbà tí wọ́n ní gbọ́mi sí omi ò tó online bí Rẹ̀mí Surutu ṣe lọ ń support APC ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ bí Bukky Jesse ṣe blast arábìnrin yìí. 90% of Nigerians ó ní ká má follow gbogbo nǹkan tá à ń rí lórí social media látọwọ́ àwọn olórí burúkú yẹ̀yẹ́ Brity yo ó ní 90% of Nigerians only they cannot afford 3 square meal. Only yakpo Nigeria gan. Only yakpo gan. Only if you want to know pé yakpo, only go to Nigeria and see yourself. Olórí burúkú tó dé support Tinubu yìí. Oni a kì í rí ọmọ ọba ká má rí dan saki láre. Ìwọ tó support Tinubu. Kí ni Tinubu ti ṣe nú ayé ẹ gangan. According to what you said, ono ti support ẹ ti pẹ́. Ṣùgbọ́n a rí nǹkankan because you have no luck. I want to support Tinubu tó kọ support ẹ fún 1 minute gan ó ṣe nǹkan fún wọn. You have nothing. They don't know you. Wo o ṣe títí o tún lọ tó mọ́ lẹ́gẹ́. Ṣé lẹ́gẹ́ ló jẹ́ kó tètè máa toro mọ́ kó tó mọ Tinubu kó tó fún ẹ lówó. No sọ fún mi. Ṣé Tinubu ló jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ máa ṣé lẹ́gẹ́ ló jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ máa lọ toro mọ́ kí lẹ́gẹ́ máa fi ẹ̀wọ̀n. Ó sọ pé ó ti tẹ̀lé Tinubu ti pẹ́. Ṣé lẹ́gẹ́ ló ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó máa fi ẹ̀wọ̀n fún ṣe yìí. Olórí burúkú. You are worthless. You are nothing. You are an empty. Gbogbo nǹkan ló fi jẹ́ korofo. Surutu. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ó má worry. Ẹ má reply ni. Yes, ó ní bí woman tó gbọ́mọ dání ní Jos yẹn. Ó ṣe gbọ́mọ dání tọmọ ẹ kú lọ́wọ́ ẹ yẹn. Ó ní bẹ́ẹ̀ náà ni. Ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fóònù. Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún wọn àti gbogbo àwọn. Ṣé gbọ́? Ṣé rí pé nǹkan tó dùn nìyẹn? Ṣé rí pé nǹkan tó dùn gẹ́ọ̀ yìí nìyẹn? Wọ́n ní kó tó dá ọmọ ẹyẹ lóró. Kó tó bọ́ta kó wá sọ̀rọ̀ nípa Nàìjíríà. Ṣé wọ́n ti feel pain táwọn Nigerians ń feel? Ẹgbọ́n kan tó sọ. Ṣé bí mo ṣàlàyé fún yín sìn? Ìjọ tí wọ́n pààyàn ní Jos tí abiyamọ gbé ọmọ dání tó ń sunkún. Ìjọ yẹn ni girl yìí bọ́ta àbíjọ́ kejì ló sọ pé Tinubu ń ṣe dáadáa. Mo dẹ̀ bọ́ta. Mo ní ṣé wọ́n gbàdúrà kó gbé ọmọ dání kó gbé òkú ọmọ ẹ̀ dání kó máa sunkún kíkorò lórí ọmọ. Ṣé gbọ́ pé sọ́nsìn? So ó ń dùn Tinubu sọ pé ta ló kò sọ̀rọ̀ sí kíní yẹn after then ló sọ pé Tinubu ṣe birthday ẹ gbọ́ ṣá after then ló sọ pé Tinubu ṣe birthday so ó lè dùwọ́ ìwọ fẹ́ kọ́ mọ́ kú mọ́ ẹ lọ́wọ́ ṣùgbọ́n abiyamọ tó wà ní Jos tọmọ kú mọ́ lọ́wọ́ tí Tinubu ò ṣe kankan ó yìí sọ pé Tinubu ń ṣe dáadáa kò ní dá fún ẹ Rẹ̀mí Surutu gbogbo nǹkan tó ju abiyamọ yẹn rí mo tún fẹnu mi sọ bó ṣe máa gbé ọmọ dání tó máa sunkún kíkorò lórí ọmọ ẹ nìyẹn the fact pé ó sọ pé Tinubu ń ṣe dáadáa kidnapper àgbé ẹ àwọn agbanipa àgbé ẹ wọ́n á gbé gbogbo nǹkan tó tọmọ ẹ wọ́n á pa ẹ́ kò sẹ́ni tó máa béèrè òkú ẹ Ọlọ́run kàn ní sùúrù ni ká lọ́lọ́run ò ní sùúrù ni irú àwọn eléyìí àwọn ló jẹ́ kí kidnapper máa gbé bí olórí burúkú kan l'Ondo state bó lára àwọn tó máa ń support Tinubu back to back ni ṣe fẹ́ gbọ́ kidnapper ti gbé wọ́n ti pa wèrè Èkìtì Àbóǹdó ló ti ṣẹlẹ̀ wọ́n ti gbé wọ́n ti pa wèrè ń sìn tó dẹ̀ mọ̀ olórí burúkú yìí ebi ń pa o Rẹ̀mí Surutu yìí ebi ń pa o tó sọ pé Tinubu is doing well ẹ wo bára ṣe wá ń ta ìgbà tí mo sọ fún pé nǹkan tójú ìyá Jos yẹn rí ojú gbogbo wọn máa rí ẹ wo bó ṣe ń sunkún tó wo èpè tó ṣe ò lè mẹ́mì because mi ìwà pé dúdú ní funfun fáwọn èèyàn ìtorí ìjẹkújẹ ó ṣàrí tí mò ń wá honest pẹ̀lú story nsìn but you people you are so evil ẹ máa pé dúdú ní funfun fáwọn èèyàn ìtorí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. wọ́n bá wish mi bẹ́ẹ̀ èdè náà ọmọ ti kú lọ́wọ́ mi mo mọ bó ṣe rí òun ló máa rí bẹ́ẹ̀ fún gbogbo tó bá ti ṣe pé olórí ìbúwó ìmárí fún wọn ó tún sọ fún mi ó ní èmi ń wá ojú ayé èmi sọ pé wọ́n ṣépè fún mi girl press tó bá ẹ wo bó ṣe ń ṣàlàyé.
ṣé pé mo lè gbẹ́ mi àwọn èèyàn gbóná tó yìí náà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ṣé mo burú ni ṣọ́wọ́ ẹnu mi ò dání ó ha sórí ni gbogbo ìbú tí mo bú ó ha sórí èmi náà wọ́n ẹ̀ pé ìbú yẹn ń ta gan èyí tí mo kọ́kọ́ play fún yẹn ìbú yẹn ń ta ṣé mo burú ni ẹ sọ fún mi o ẹ má pààrọ̀ ẹ̀yin followers mi wọ́n ti ní ẹ máa ń tàn mí tí n bá ń jó ẹ jẹ́ ká máa gbọ́ lọ. I now had to screenshot the 2003 wọ́n ti share ìpè yẹn fún mi mo wá láti mo screenshot ẹ̀ mo wá send it again yeah why don't want emotional right now wani don't be emotional because when this idiot Bukky is talking people will think she's saying the right thing. Ta ni idiot inú èmi àti ẹ ṣọlẹ́ mi kí n máa ṣàlàyé báyìí analysis ni mò ń ṣe wo bó ṣe ń ṣàlàyé tó mi lókèlókè ó mà lè rọmọ sí ẹ ó jẹ́ má kú lórí chat TikTok ó lè rọmọ sí ẹ o. ẹ jẹ́ ká wá gbọ́ lọ. Saying the wrong thing she feeds people negative thing ó dá woru gbogbo nǹkan woru. ó ti tán wọ́n ní Ìyábọ̀ sọ pé ó fẹ́ yín bú mi ó ní mo ugly ẹjọ́ ẹni tó bá ní fídíò yẹn kó gbé fún mi mo fẹ́ play ẹ̀ka analyse. This is somebody èèyàn kan sọ pé BJ stop putting on your wig they thought is your hair your white your afro grey hair wig ni na báwo làwọn èèyàn ṣe wá sọ pé irun mi ni irun mi kọ́ wig ni ṣé gbogbo yín irun mi ni wig ni irun funfun yẹn oh mo rí nǹkan tí mo wà.